Ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ ọmọọba Dàpọ̀ Abíọ́dún wọ́n ti gbé ìgbésẹ̀ lórí ipò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó ṣòfò láti inú oṣù keje ọdún tó kọjá, tó sì jẹ́ pé lásìkò yìí ó dàbí pé àwọn ará ilẹ̀ Ìjẹ̀bú wọn yóò sì ní sùúrù díẹ̀ láti ní Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun, nítorí pé ìjọba ìpínlẹ̀ Ògùn ó ti ní kí wọ́n sì lọ ṣẹ́ńpẹ́ báyìí ìyẹn gbogbo àwọn ìdílé tí ó fẹ́ jẹ ọba àti àwọn afọbajẹ lórí ìyànsípò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun. Ẹ rántí wípé ọjọ́ 13 nínú oṣù keje ọdún tó kọjá ní irinwó tí àjànàkú tó sùn bí òkè nígbà tí kábíyèsí Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ọ̀gbọ̀gbá kejì tí kábíyèsí wàjà lẹ́yìn tí kábíyèsí ṣayẹyẹ 90 ọdún láyé àti lẹ́yìn tí kábíyèsí tó lo odidi ọdún 65 65 years lórí ìtẹ́, tó sì jẹ́ wípé látìgbà náà títí di àsìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí ni wọn ò tí ì yan Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun. Ṣùgbọ́n nígbà tí Máyégún ilẹ̀ Yorùbá tó tún jẹ́ olórí ọmọ ọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó tún jẹ́ olú ọmọ ìpínlẹ̀ Èkó tó tún wá jẹ́ gbajúgbajà àgbà olórin fújì ìyún Alhaji Abdulwasiu Ayinde Marshal Anífowóṣe tí gbogbo ayé mọ̀ sí K1 the Ultimate nígbà tó fìfẹ́ hàn pé òun fẹ́ joyè Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, ènìyàn ariwo mà pọ̀ lórí ọ̀rọ̀ náà nítorí níṣe ni Abdulwasiu Ayinde K1 the Ultimate ìyẹn ó pàtó wípé lóòótọ́ ẹbí Fìdípọ̀tẹ̀ ìyún ìdílé ọba Fìdípọ̀tẹ̀ làwọn èèyàn mọ̀ ọ́n mọ́, ṣùgbọ́n ìdílé ọba Fúsẹ́ngbùwà tí ipò ọba kan òun tán mọ́ wọn nípasẹ̀ ẹbí kan tí ó ń jẹ́ ẹbí ọba Jábíàrà, ṣùgbọ́n táwọn ẹbí Jábíàrà àti ẹbí Fúsẹ́ngbùwà wọ́n jẹ́ kó dì í mọ̀ pé ìtàkìtàn ẹni K1 the Ultimate ló ń pa àwọn òmànú ẹbí àwọn kò sì tọ́ sí ipò Àwùjalẹ̀ nítorí pé kì í ṣọmọ ẹbí Fúsẹ́ngbùwà. Bó tilẹ̀ jẹ́ pé K1 the Ultimate kọ́kọ́ gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́, bẹ́ẹ̀ ló padà tó gbé ọ̀rọ̀ náà kúrò nílé ẹjọ́, ṣùgbọ́n lẹ́yìn tí àwọn ẹbí Fúsẹ́ngbùwà tí wọ́n ti tẹ̀síwájú nígbà tí wọ́n gba lẹ́tà lọ́dọ̀ ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde pé kí wọ́n lọ yan àwọn ọmọ òye sí ipò Àwùjalẹ̀, níṣe ni K1 the Ultimate ló tó kọ lẹ́tà sí gómìnà Dàpọ̀ Abíọ́dún pé kó fagilé ìyànsípò Àwùjalẹ̀ tuntun nítorí pé wọ́n gbé nǹkan gbẹ̀yìn òun, wọ́n ti yọ orúkọ òun kúrò lára àwọn tí ọmọ òye tá fẹ́ yàn àti pé ọ̀rọ̀ náà kò bá òfin oyè jíjẹ ipò Àwùjalẹ̀ mu. So ní báyìí fún ìgbà kejì ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ti fagilé ìgbésẹ̀ láti yan Àwùjalẹ̀ tuntun nínú lẹ́tà tí kọmíṣánná ọ̀rọ̀ oyè jíjẹ àti ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ìyẹn Commissioner for Local Government and Chieftaincy Affairs Honorable Ganiyu Hamzat tó kọ sí alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ló ti jẹ́ kó di mọ̀ wípé kí wọ́n sì dúró kán ní sùúrù nítorí pé àwọn ò fẹ́ kọ́rọ̀ náà di wàhálà, àwọn ò sì fẹ́ kó di tilẹ̀ ẹjọ́, ká fagilé gbogbo ìgbésẹ̀ láti yan Àwùjalẹ̀ tuntun àti pé kí alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú kó bóun jíṣẹ́ fún àwọn ẹbí Fúsẹ́ngbùwà